ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ta ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ má bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu ni o. gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáláyé wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú bí ojú ọjọ́ ṣe rí prophet ìyẹn Wolii Wale Olagunju bàbá tí kì í wẹ̀ wọ́n tún wà lórí ìkànnì lẹ́ni ẹ bá kí àwọn tó ń wò wá káàkiri àgbáláyé. mo kí gbogbo àwọn èèyàn wa o lórúkọ Jésù yóò dára fún yín kalẹ̀ ọkàn yín á balẹ̀ àmín ibi àárọ̀ sanlẹ̀ kò ní pa yín tọmọtọmọ àmín ẹ sì kú lásìgbò lédè wòye àmín ìyanu àṣẹ. àmín bàbá a gbọ́ pé ẹ fẹ́ ṣe world press conference kí ló fà á kí nìdí kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀. àti ìmú ọjọ́ ṣùgbọ́n a bá mú ọjọ́ a sọ̀rọ̀ wípé gbogbo atótónu tá a ti ń ké láti October last year tẹ́ bá wo we have been talking about restructuring based on suffering countries suffering states ìyẹn láti ń gbé káàkiri àtọ̀dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe ń sọ láti bẹ̀rẹ̀ wa àwa ò tako àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ wípé restructuring tiwọn n tí àwa believe làwa dúró lé lórí n tí àwọn náà believe làwọn náà dúró lé lórí but àwa ní a fẹ́ ṣe protest letter yẹn nínú world press conference yẹn láti máa gbé fún àwọn leaders wa we will invite the president the senate president all the critical stakeholders in Nigeria àtàwọn ọba wa a wà fún wọn ní template wa ti fẹ́ ìparí ní ìlànà àjẹ́ kọ́mọ̀ pé ìdí rèé tí àwa fi sọ pé kẹ́ ẹ ṣe nǹkan orílẹ̀ wa for 64 years kò kún kò fà kò kó lójú kan àwa wá mú àbá ìjáde gẹ́gẹ́ bí advanced country wípé tábà ṣerú eléyìí ọ̀nà rèé á stop the desolation of many generations ṣẹ́ni táwọn èèyàn bá ń blame Tinubu Tinubu ṣe gbá Tinubu kò ṣe ojú táwa fi wò ó yàtọ̀ àwọn èèyàn mọ̀ pé èmi kì í ṣe supporter Tinubu but pé bá ṣe nìkan lè máa sọ bọ́lá bá ṣe fi hàn ní àti ṣe fi kalẹ̀ now nǹkan yìí Nàìjíríà ti ń bàjẹ́ bọ̀ tipẹ́tipẹ́ kó tó di pé Tinubu débẹ̀ ìgbà tó débẹ̀ ok kí ni nǹkan ní ọ̀bẹ ti gún ọmọ lọ́wọ́ kájú solution kí ni solution sí the desolation of many generations ṣé bá ṣe máa lọ ní eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ìyà ń jẹ ọmọ Nàìjíríà èmi láyọ̀ láti sọ pé ìyà ń jẹ wá ní Nàìjíríà. tayọ̀tayọ̀ lẹ tó fi sọ. mo fi tọkàntọkàn mo fi sọ pé ṣebí Nàìjíríà ni wà ìyà ń jẹ ọmọ Nàìjíríà ṣebí àwọn ìṣòro wọ̀nyí ló mú kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà kí wọ́n sá lọ sí ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tó lọ ìlú òyìnbó wọn ní bísíǹsì bẹ́ẹ̀ àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó tálẹ̀ wọn bá sọ ìyà tó ń jẹun níbẹ̀ tí ò lè wálé ẹ máa káàánú wọn kí lọ́mọ Nàìjíríà ṣe Libya of recent ni wọ́n fẹ́ deport àwọn wa wà ní imprisonment wọ́n deport àwọn ọmọ ní United Arab Emirates ní Dubai wọ́n deport wa kí ló fà and we have many things àwa wá wò pé okay after persistent prayers tàbẹ̀sí gba Olúwa kí lọ́nà àbáyọ àwọn nígbà wọ̀nyí àwọn Biafra láwọn fẹ́ lọ wọn ò gbà àwọn Nwasuluke láwọn fẹ́ lọ wọn ò gbà Asari Dikubo South wọn láwọn fẹ́ lọ wọn ò gbà ok àwọn Middle Belt fẹ́ lọ wọn láwọn ò gbà Yorùbá nation láwọn fẹ́ lọ wọn láwọn ò gbà ok here is a better alternative lẹ́kọ̀ọ́ náà bí òṣìṣẹ́ ta sí sílé làwọn fẹ́ sọ kódà ẹ bá ní àwọn wọ̀nyí ẹ ò gbà tẹ́ǹtì lídà àwọn mọ́lẹ́ tẹ́ǹlé wọn jáde another alternative ẹ jẹ́ ká preserve the entity called Nigeria ẹ jẹ́ ká ṣe ni pé each state kó dúró bí state bí small country under United States of Nigeria ìyẹn náà á sọ pé okay the kind of resources we are talking about okay á wá gbé the development and innovation from grassroots lọ sí òkè ìyẹn náà á sọ pé okay
a wá gbé template yẹn lé gbogbo àwọn leader wa lọ́wọ́ is either Lagos or Abuja láti máa ṣe but definitely ní agbára Ọlọ́run òní kọjá ọdún yìí by next month we are coming to Lagos máa meet ẹ̀yin press a máa sọ date tá a máa ṣe kíní wọ̀nyí a dẹ̀ máa sọ bá a ti máa ṣe àwọn leader wa la máa pè síbẹ̀ protest letter wa rèé o ẹ wo protest àwọn èèyàn wá ṣe kò lè mú kankan jáde. pé à ń tilẹ̀kùn à ń gbé mọ́tò. kò lè mú kankan jáde. à ń wáde. kò lè mú kankan jáde. nǹkan ti bàjẹ́ ju pé fẹ́fẹ́ jáde. and aside from that ṣé Tinubu la fẹ́ kúrò mẹ́? ṣé Tinubu la fẹ́ kọ́ lé òkú mẹ́? the word end bad government a máa bí wọn nú ni kí wọ́n fẹ́ overthrow government. kò lè mú kankan jáde kí ló dé tá a fi sùúrù. okay just like ìgbà tí àwọn kan sọ pé Tinubu ló máa gba Yorùbá nation fún ọmọ ní Tinubu kò lè gba Yorùbá fún yín torí pé kò ní fẹ́ kúrò bẹ́ẹ̀ kó lọ jẹ prime minister western kó lọ jẹ western prime minister Yorùbá kò ní ṣe ìgbà tó dáná ẹ̀dẹ́kọ̀ lẹ́kọ̀ọ́ sọ pé yóò dẹ́kọ̀ so Tinubu ti move sí level tó kọjá gbogbo táwọn ọmọ Yorùbá ń sọ yẹn. so regional táwọn yẹn ń pè fún yẹn. kò lè work táwọn bá fi kò lè work contest wájú kò lè work because okay ẹ̀ ń pariwo regional wọ́n ń pa àwọn leader wa wọ́n ń pa àwọn èèyàn wa okay ẹ mọ iye èèyàn tó wà lágodi báyìí nítorí ọ̀rọ̀ regional èèyàn wa kan lẹ́jọ́ mẹ́ta sí ó lò lọ́wọ́ brọ́dà kan bẹ́ẹ̀ ó láàánú ẹ̀ ṣòun lára àwọn tó kó ń jọ́tí ó wà ní Agodi prison ó ní àánú wọn ṣòun tí wọ́n ti gbẹ ta ló rántí wọn mọ́ èmi láì láti sọ fún pé nínú àwọn tó ń tẹ̀lé Sunday Igboho lọ́jọ́ yẹn wọ́n pe màmá kan ní princess ṣé bó kú ọmọ ẹ̀ mẹ́ta wà ìkan nínú àkọ́bí ọmọ ẹ̀ ọ̀dọ̀ mi ló wà tó jẹ́ pé ó ní operation èmofowólẹ̀ tán plus operation màmá yẹn tá a mọ iye ènìyàn tó kú sí ni ṣèbórí náà Ọlọ́run ló yọ Sunday Igboho ṣèbí tó bá jẹ́ pé wọ́n pa ọ̀tá Sunday Igboho sí wọ́n parí ẹ̀ náà ni kí là ń jà fún nǹkan tí ò lè ṣiṣẹ́ kí ló dé tá àwa wọ̀rọ̀ kò fàdà làá fún àwọn òkè a fẹ́ ṣe world press conference inú world press conference láti máa gbé template wa fún gbogbo àwọn leader wa àdèmà invite ààrẹ everybody bàbá Ọbásanjọ́ ló máa jẹ́ chairman àwọn Àtíkù máa wà ń bẹ̀ àwọn Absalom bá wà ń bẹ̀ bàbá ẹ̀yin náà ti ṣe àwa ò bínú sí yín ní ìní Ọlọ́run náà lọ́wọ́dé ẹ jẹ́ káwọn ọmọ wa náà dìde àwa gbé template yẹn gangan tá a fẹ́ the kind of research tá à ń sọ yẹn innovation and research tá a sọ ó wà ní àwa gbé ìwé yẹn lé wọn lọ́wọ́ àwọn tó máa èmi believe pé wọ́n máa ṣe research ni èmi believe because kò sí alternative fún. so ká mójú kúrò bí regional. tó àwọn tó lè máa propagate ẹ lè máa propagate ẹ o ẹ wo tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ nísìnyí àwọn bàbá yẹn fẹ́ ṣe mítí bẹ́ẹ̀ wọ́n ní àwọn fẹ́ gbọ́dọ̀ Yorùbá is a sign tó yẹ kó yé wọn náà pé òkè ẹ jẹ́ ká wá kí la lè ṣe táwọn bá ṣáà máa sódì pàtàkì máa pariwo Yorùbá nation títí tán padà wọn tán Tinubu lè break Nàìjíríà kò lè ṣe Ifá ò lè break Nàìjíríà ààrẹ Ifá ò lè ṣe so sọ́ọ̀rì yẹn n tó wà ń bẹ̀ ní a máa ṣe world press conference àdèmà invite àwọn ambassadors síbẹ̀ àdèmà invite àwọn ọmọ Nàìjíríà síbẹ̀ but what we are trying to do now ni pé a fẹ́ ṣí kíní website wa everybody tó bá fẹ́ join our conference join wa so máa sọ sí national secretary. ká tó lọ sà nọ́mbà wọn lè pè é fún pápá àti àtẹ̀fẹ́. 08023263603 08023263603 that's my WhatsApp number ẹ lè pè mí sí anytime. a máa nílò ìrànlọ́wọ́ yín o nínú ara àti nínú ẹ̀mí o fún world press conference yẹn o a máa nílò. àwọn òpèsè yìí nìkan náà àwọn méjì láti ṣe látọ̀ àwọn mẹ́ta. àti ìbílẹ̀ pẹ̀ ní gbólọ́wọ́ ẹnìkan kan ṣùgbọ́n ilé ìta fẹ́ ṣe yìí o a máa nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà o pátápátá o torí pé the kind of research on time sọ yìí o a máa jẹ́ káwọn ọmọ wa láti ọ̀hún ni ṣẹ́ni tí wọ́n bá wá wọn máa di Nàìjíríà máa better than America better than the Arab Emirates kan gbé kiri torí àwọn ọmọ wa ní ọpọlọ wọ́n ní brain àwọn òyìnbó yẹn lọ mo ní òyìnbó kan is a professor ó forúkọ bò láti rí ó máa ń wo prophecy mi lọ́dọọdún lórí internet ìjọkọ̀ ló kàn pè mí in fact ó wà lórí email mi ó ní I have never found a prophet throughout United States of America who prophesies accurately such as yours just like in the Bible òyìnbó ló sọ bẹ́ẹ̀ ó lóun ò rí prophet kan ní ìlú Amẹ́ríkà tó máa ń sọ tẹ́lẹ̀ tó wá sí ìmúṣẹ bíi tèmi gẹ́gẹ́ bí wòlíì inú Bíbélì ìgbàanì ó wà lọ́dọ̀ mi is a professor white American ni
ó náà bless God for your life tó òyìnbó bá lè máa sọ bẹ́ẹ̀ ṣé òyìnbó lè gbàdúrà tó wà ní òyìnbó wọn ò lè kàwé tó wà ọmọ ilẹ̀ Yorùbá wọn ní ọgbọ́n ọmọ Nàìjíríà ní ọgbọ́n but àwọn leader ni wọn ò kó wa papọ̀ tí wọ́n jẹ́ ká lè kọ́ tún Nàìjíríà ṣe ó tó àkókò tá a máa bá àwọn bàbá wa sọ̀rọ̀ bàbá nínú world press conference láti máa ẹ jẹ́ káwọn ọmọ ìwà lu ọpọlọ tọ́lọ́run fún wọn kọ́ mú fún wa sílé are you telling me tó bá ṣe Yorùbá dé tó bá ṣe sọ́pìlìsì ẹ sọ pé Ìbàdàn ní dàbí paradise ni Ìbàdàn yìí máa dá gan nínú Ondo State máa dá àdàkà tẹ́lẹ̀ wípé tí wọ́n bá ṣe sà each state oníkálùkù la fẹ́ ṣe refinery síbẹ̀ oníkálùkù ló máa ṣe refinery ara part of development yẹn eléyìí tí gbogbo school tí ó ní gàlagàlagàlagàlà a máa ní body school each local government especially so títún máa wà bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ pé mọ́tò mikra tó ń gun ọ̀kadà ẹ̀ta ló fẹ́ gun ọ̀kadà nílẹ̀ Nàìjíríà mọ̀ gbogbo nǹkan yẹn ló máa ṣẹlẹ̀ development take place àwọn ìyá wa tó kó àwọn ọmọ wa tó kó ní oko tó hàn dáko mọ́ abamúfọ̀ padà sínú abúlé so gbogbo nǹkan yẹn máa wà kọ́lọ́run kó gbà wá wọ́n dẹ̀ ṣe ìṣọ́ṣọ́ nìyẹn fún wa. So àlejò báyìí lọ àtúnpadà bọ́dọ̀ jọ mi. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.